nígbà kan rí òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ tó tún làlújá káàkiri àgbáyé ni Rachael Oniga jẹ́ nídìí iṣẹ́ tíátà. Kí n tó tẹ̀síwájú nínú ìtàn ẹ jẹ́ kí n fún yín ní fọ́rọ̀ kan tí Rachael Oniga ti kópa fún yín láti wò. àdéhùn fẹ́ kí n ṣe lálàrí o. ẹ wo ẹ̀ẹ́dẹ̀ máa wo mi ò tíìpù yìí mi ò kẹ́rù tó pọ̀ lọ́dọọdún wà ẹjọ́ àbí. madam ẹ má jẹ́ a máa borí ọlọ́run mọ́ra a rí yín rọ̀lẹ́ yìí nígbà tí mọ́tò já yín lẹ̀ àmọ́ yẹrù tẹ́ kó wọnú ilé yìí. oh god padà ẹ dá wa lóhùn náà wọ́n ní ká má jẹ́ ká sọ nǹkan di aláriwo ṣé mọ̀ pọ́nà tá à ń lọ pọ̀ ẹ̀yin guys you happen now. àbí ẹ fẹ́ jẹ́ kó donú. ẹ wo àwọn èrò náà ni àwọn ni. Hey boys. lórúkọ Jésù tí Olúwa ọba tó ẹjọ́ tó lọ ẹjọ́ wọ́n lè kó gbogbo ẹrù yẹn ṣẹ́ẹ́dí kékeré yẹn ìjọ mo fọlọ́run bá bẹ̀. jẹ́ kí wọ́n kó lọ jẹ́. láti ìgbẹ́jọ́ ẹ má sọ̀rọ̀ báyìí ó mọ nǹkan tí mo sọ ọkọ ẹ má dá wọn lóhùn ẹjọ́ ṣẹ́gbọ́n gbogbo travel documents mi ló wà bẹ́ẹ̀ ẹ bá gbé lọ tèmi ti bàjẹ́ nìyẹn ṣàánú mi ẹjọ́. ó ní gbogbo travelling documents òun ló wà nínú báàgì kékeré yẹn. good ohun ọmọ yọ ọlọ́run nìyẹn adẹ́gbà. ẹ jẹ́ kí n tún máa kí yín káàbọ̀ sórí ètò wa nígbà kan rí episode 14 èyí tá à ń ṣe tá a fi ń rántí ìyá wa olóògbé Rachael Oniga a spotlight on the life and times of Rachael Oniga nínú orin orílẹ̀-èdè wa Nàìjíríà tó lóyìnbó ń pè ní national anthem. Stanza kan sọ pé ẹ jẹ́ kí n sọ lóyìnbó the labour of our heroes past shall never be in vain. That is àwọn akọni wa tó ti ṣe làálàá wọn ò gbọ́dọ̀ lọ lófo. Ara àwọn ẹ̀dá tó gbéṣẹ́ tíátà lárugẹ lórílẹ̀‐èdè yìí títí tó fi dókè òkun. Àní tíṣẹ́ tíátà náà fi dùn ún wò kódà tó fi ń wú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe. Rachael Oniga jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn ó sì di dandan fún wa láti rántí wọn iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nídìí iṣẹ́ tíátà. ẹ wò ó mo kó Yorùbá sọ pé akúkú máa lápẹẹrẹ àbíyá wa Rachael Oniga lọ́jọ́ 23 oṣù karùn-ún ọdún 1957 that is 23rd of May 1957 Èbúté Mẹ́ta oko baba nílùú Èkó náà bí Rachael Oniga sí bó tilẹ̀ jẹ́ pé ìlú Delta làwọn òbí tó bí màmá Rachael Oniga ti wà ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n ń gbé. Rachael Oniga lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Princess Girls School tó wà ní Abúlé Ọjà. Lẹ́yìn náà ni wọ́n lọ sí Our Lady of Lot Grammar School eléyìí tó wà nípínlẹ̀ Edo. IPMI kí ló fà á tán fi dèrò Edo gan-an. ẹ̀yin náà ṣáàmọ̀ pé bí kò bá nídìí wọ́n ní obìnrin kì í ṣe kíni kì í jẹ́ kúmólú. nígbà tí Rachael Oniga wà ní kékeré tán ń dàgbà bọ̀ wọ́n jẹ́ onípàtà ọmọ tí wọ́n máa ń fi gbogbo ìgbà fa sùrùtù ládùúgbò. kò sí irú ìjà tí màmá wa Rachael Oniga ò lè jà nígbà tán wà léwe. nígbà tí iṣẹ́ wá gbé àwọn òbí wọn lọ sílùú Edo ìdí nìyẹn tí wọ́n fi wọ́n sílẹ̀ nílùú Èkó tí wọ́n fi mú wọn lọ sí ìpínlẹ̀ Edo. IPMI mo tẹ̀síwájú o. Rachael Oniga tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ wọ́n gba HSC ìyẹn ní Federal School of Science tó wà ní Victoria Island nígbà náà ṣùgbọ́n tí kò sí níbẹ̀ mọ́ báyìí bí mo ti ń sọ̀rọ̀ yìí. lẹ́yìn náà ni wọ́n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn láti kẹ́kọ̀ọ́ lórí bá a ṣe ń lo ẹ̀rọ ayárabíàṣá tó lóyìnbó ń pè ní kọ̀ǹpútà Remas Computer School. níbẹ̀ ni wọ́n ti kẹ́kọ̀ọ́ lórí bá a ṣe ń lo kọ̀ǹpútà. ẹ wò ó láìsí tàbí ṣùgbọ́n màmá Rachael Oniga kàwé dáadáa. báwo wá ní ìrìn àjò iṣẹ́ tíátà ṣe bẹ̀rẹ̀ fún Rachael Oniga gan-an ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ wò ó mò ń bọ̀. It is your destiny, Olókun, and I want you to accept it as the will of Olódùmarè. So, go back to the palace
and live in peace. Father, how can I go back to the palace and live in peace when she taunts me every day? You are older. Oshara doesn't understand why Oludumare created the earth and all its fullness. Go back and live in peace with her. All right? Please, forget what she said. Please. But my lord, that was neither the first nor the second time she told me that I am barren. What did I do wrong? No. I must go. I must leave the palace. Please. Happiness has eluded me here. Please, do not say that again. Please. Even other women taunt me because I'm barren. Is it my fault? It's my lord. Let me go. Otherwise, I won't be happy here. What about me? What about me? You are my wife, my sister, my mother. Please, must you leave me alone? I have no one else. Please. Please. You have another wife and children. My lord, let me go. Please, my lord, let me go. Let me go. My lord, please. Please. Kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kó máa yé yín o wípé màmá Rachael Oniga fìgbà kan ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tí ń jẹ́ Ascoline Nigeria Limited, iléeṣẹ́ ẹ̀rọ tó lóyìnbó ń pè ní engineering firm. Ìlú Holland ní Ascoline ti wà sórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí ìpínyà wáyé láàrin Rachael Oniga àti ọkọ wọn, inú ìbànújẹ́ tó ga gbáà ni màmá Rachael Oniga wà. Lọ́jọ́ kan náà wá wọ mọ́tò wọn lọ sí Berger nílùú Èkó. Nínú ọkọ̀ yìí ni wọ́n ti pàdé olóògbé Lai Àṣàdélé tán kópa nínú iṣẹ́ olókìkí ní village headmaster. Lai Àṣàdélé ló ṣe atọ́nà bí Rachael Oniga ṣe kópa nínú sitcom tí àkọlé rẹ̀ ń jẹ́ Memorial Hospital. Inú sitcom yìí ni Rachael Oniga ti kọ́kọ́ kópa gẹ́gẹ́ bí Miss Brown. Fáwọn tó bá rántí ìtàn tí mò ń sọ yìí, Chris Obioraku ni olóòtú àti olùdarí sitcom náà. Memorial Hospital jẹ́ iṣẹ́ olóyìnbó, òun náà sì ni sinimá àkọ́kọ́ tí màmá Rachael Oniga ti máa kópa lọ́dún 1993. My senior brother. Aláàfin Àjàká and Olówu grew from the same tree. Why can't they be brothers at peace? IPMI mo tẹ̀síwájú o. Báwo ni Rachael Oniga ṣe bẹ̀rẹ̀ sí ní farahàn nínú sinimá Yorùbá? Ẹ jẹ́ kí n sọ ìtàn tó rọ̀ mọ́. Lẹ́yìn tí wọ́n kópa nínú iṣẹ́ Memorial Hospital, lẹ́yìn náà ni wọ́n lọ sí location sinimá Tádé Ògìdán tó fẹ́ yà nígbà náà. Àkọlé sinimá tí Tádé Ògìdán fẹ́ yà nígbà náà ni Owó Blow. Sinimá olókìkí ni Owó Blow. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, Kọ́sítúmíà ni Rachael Oniga lọ fún. Àmọ́ níṣẹ̀lẹ̀ mí kan bà lé Tádé Ògìdán tó sì wo Rachael Oniga sùsùn pé ó wá kópa nínú sinimá náà. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Rachael Oniga fàáké kọrí tó lóun ò ṣe torí pé sinimá náà jẹ́ sinimá elédè Yorùbá. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀, Rachael Oniga gbà láti kópa nínú sinimá náà pẹ̀lú àdéhùn pé
Tádé Ògìdán yóò gbà láti máa jẹ́ káwọn sòyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú sinimá náà. Tádé Ògìdán gẹ́gẹ́ bí olóòtú àti olùdarí eré gbà sí Rachael Oniga lẹ́nu bí eré bọ́lọ́rọ̀ bá mi Èdùmàrè ṣe fún Rachael Oniga ṣe nìyẹn nínú sinimá owó blow. tó wà ní gáràjì pé kán lọ wo bí táwọn ẹgbẹ́ ẹ̀ ń sùn wọ́n ní wọ́n rí wọlé. ayé mi ò. màmá wọlé ẹ wà fún mi ní àdírẹ́sì yìí ṣe ti gbọ́ tí n bá ti rí wọlé fúnra mi ni màá mú. Mọ́mí ẹ jọ̀ọ́, mo mọ̀ pé mo ti disappoint yín. Mọ́mí ẹ jọ̀ọ́, mọ́mí mi lòun máa ń fẹ́ mi. Gbogbo owó, gbogbo aṣọ, gbogbo oúnjẹ tí mo kó wálé, òun ló kó fún mi. Mo ti fi gbogbo owó tó wà lọ́wọ́ mi, mo ti fi kọ́ ọ lẹ̀. Tí mo lọ sí ọ́fíìsì ẹ̀wọ̀n oúnjẹ wọlé. Mọ́mí, the next time tí mo kọ́ wọn ló ti travel kó lóun ò fẹ́ ní mímọ́. Ẹ̀gbọ́n ti jẹ́ Mo ti jẹ́ mi pé. Bolo ti ṣe mo pé. ìwọ mi tó ń gbé wọn ní ọ́fíìsì ẹ̀dẹ̀kan ní wọ́n mọ́. Mọ́mí ẹ jọ̀ọ́, mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi wọ́ wọ́n. Mo pé mi ò lówó kí ló fẹ́ fowó ṣe bó ni ti fẹ́ rí. Mọ́mí mo láti yọ kúrò. Don't say it. Don't say it, mo pé. Mọ́mí, you can be objective ẹ̀yin náà èrò dáadáa mọ́mí. Kò sówó ní kò sí anything else. We can barely afford to eat. Títà ní ìbàdí inú wọn ò ní dùn. Àwọn ọmọ mi ti wọlé wá. Wọlé ti sọnù. Kó tó wá lé kó wá bọ̀ ọmọ ike nù ní mọ́mí ẹ̀yin náà máa blame mi dẹ́fẹ́. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi wò. Ìyàwó ni mí. Ìyá òṣì ni mí. Ìyá kíyà ni mí, ìyá aládùn. Mo ní mo wà tí gbogbo eléyìí jẹ́ lẹ́sọ̀mọ́ mi. Mo failure. Ẹ jẹ́ kó máa yé yín pé sinimá owó blow ní sinimá Yorùbá àkọ́kọ́ tí Rachael Oniga ti máa kópa ṣùgbọ́n ṣé kí n má tàn yín kì í ṣe sinimá yìí láyé fi kọ́kọ́ mọ Rachael Oniga o gẹ́gẹ́ bí òṣèré Yorùbá ẹ máa tún wò ó pé kí ni mò ń sọ yìí ẹ jẹ́ kí n yànnà náà lẹ́yìn tán ya sinimá owó blow tán ní gbajúgbajà adarí sinimá ni ṣùgbọ́n tó ti dolóògbé báyìí Àbáyọ̀mí Àjàní Ògúnmọ́lá tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Yọ̀mí Ògúnmọ́lá ló pe Rachael Oniga láti wá kópa nínú sinimá olókìkí ní Bóòrépọ̀ tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí wọ́n ya sinimá Bóòrépọ̀ fún iléeṣẹ́ Adescreen Production nígbà náà bẹ́ẹ̀ náà ni wọ́n tún ya sinimá Yọ̀mí Ògúnmọ́lá tí àkọlé rẹ̀ ń jẹ́ Ẹja Àrọ̀ ṣùgbọ́n sinimá Bóòrépọ̀ ló kọ́kọ́ jáde ṣáájú owó blow nínú sinimá Bóòrépọ̀ dẹ̀ ní ayé ti mọ Rachael Oniga gẹ́gẹ́ bí òṣèré Yorùbá torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé Bóòrépọ̀ ṣáájú sinimá owó blow ṣùgbọ́n tí kò rí bẹ́ẹ̀ rárá ẹ wá wò ó IPMI tí mi ò bá ní jayò pa tí mo bá ní sinimá Bóòrépọ̀ ní sinimá tó sọ Rachael Oniga di ìràwọ̀ òṣèré títí tọ́lọ́jọ́ fi dé mi ò rò pé mo parọ́ rárá nínú òṣèré ọ̀sẹ̀ yìí mo jẹ́ kó di mímọ̀ ń bẹ̀ pé láìpẹ́ láì jìnà máa ṣe ìrántí olóògbé Yọ̀mí Ògúnmọ́lá lórí ètò wa nígbà kan rí ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi yé yín pé mo gba àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Ṣẹ́gun Fáládé wọ́n ní kí n sọ̀rọ̀ lórí olóògbé Gbénga Adébóyè àti Yọ̀mí Ògúnmọ́lá lórí ètò wa nígbà kan rí yìí mo wá fi ń dá yín lójú pé láìpẹ́ láì jìnà màá gbé wọn wá sórí ètò yìí kí n tún tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n fún yín ní fọ́nrán Bóòrépọ̀ fún yín láti wò. àbí wọn náà rí orílẹ̀ orẹ́nu ọkọ́ torí náà kọ́ ó dọ̀wọ́ ẹ̀ ọlọ́run á ṣe ìwà àti báńkẹ́ lórí ara yín kalẹ̀ àmín ṣe ti gbọ́ ọlọ́run ọ̀dẹ̀ níyà yín àmín àròrè àsọ̀rè. àmín. Fọ́nṣọ́
arrangement wo ló ti make nípa ibi tí ìwọ àti Bánkẹ́ máa gbé. In fact èmi àti ẹ ti jọ sọ̀rọ̀ mà and mo ti decide pé tó bá ṣe díẹ̀ sí so kóun park wá sọ́dọ̀ mi ká lè jọ máa manage because yàrá kan ni mo ṣì ń manage for now and àwọn àbúrò mi 4 ni wọ́n wà lọ́dọ̀ mi. ó ní. àbúrò mi 4 ló wà lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni sà ṣe rí last born mọ́mì wọn tí ọmọ pẹ̀lú ọmọ jẹ́míìsì kan tí ó wà lọ́dọ̀ wọn kọjọ́ pẹ̀lú ọmọ tèmi ní obìnrin kékeré mo ní tíyàwó bá ti dọ́dọ̀ rẹ̀ èyí ọ̀sẹ̀ wá àjọmẹ́ǹtì wọn. kò burú anyway Fúnṣọ́ meanwhile Bánkẹ́ máa wà lọ́dọ̀ wa tó bá ti bímọ tán màá wá fẹ́ kó lọ wá 3 bedroom flat síbi tó bá dáa tó bá ti gẹ̀ẹ́tì bẹ̀ kó wá sọ fún mi àti dáàdì so bá ṣe máa sanwó ẹ̀ àyànjú yẹn. ẹ ti sì kìmọ̀ ẹ jọ̀ọ́ ṣé mo ń wo pé ilé ọ̀dọ̀ yín ń bí ó lè mọ̀ sí déédéé fún yín pé kí ìyàwó wa máa gbé lọ́dọ̀ yín. no bọ́n ṣe ṣàrígbẹ̀ntì yẹn dà yàrá kan yẹn ìyẹn ti fi kinní jù sọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ ẹ jẹ́ kàn fi sí ọ̀rọ̀ ní flat dé tó bá rí flat yẹn wọ́n mọ̀ bọ́n ṣe máa ṣe. ẹ ṣe gan sa ẹ wo kiri kan ló tún kàn mí lórí mi nínú ẹ̀ nísìn kò ju ilé túláàsì tán tó fẹ́ máa lọ gbé nínú ẹ lọ. bàbá kì í ṣe ilé túláàsì flat ilé tí ó máa ń ní yàrá bíi 3 olùkọ́sá ilé aládàágbé. nígbà tí mo gbọ́ lè túláàsì ni. ẹ gbà kẹ́ fi wọ mọ́tò. àbí ṣé kí n gbà. tẹ̀tí gbà already. a sì gbọ́dọ̀ kọ́ nǹkan fún yín Ọlọ́run ràn yín lọ́wọ́. ẹ̀yin náà ẹ gbà kẹ́ fi wọ mọ́tò. ṣé mi mà ẹ fi tọ̀dọ̀ mi sílẹ̀ ẹ fi tọ̀dọ̀ tèmi sílẹ̀ ẹ fi sílẹ̀ gbà á o ẹ fi sílẹ̀ mà ẹ ṣe gan ni ẹ ṣe gan ni thank you very much ẹ ṣe gan ni o dúpẹ́ gan ni. Bánkẹ́ dà kó try láti ṣe bí àmàlà something like that. no ajá máa lọ jáde ẹ jẹ́ ká lọ ìta sí. wọ́n mọ̀ rò pàwọ́ àgẹ̀rẹ̀ jẹun lé wọn ní. irọ́ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ ẹ ṣe kan sà ẹ ṣe pọ̀ bó ti ń tán. tẹ́ bá ti ń gbọ́ àwọn èdè bíi kínnídé máma kò bá mi ṣìkènà ṣé o fẹ́ pa mí ni ẹ ti mọ̀ pé Rachael Oniga ló ń sọ̀rọ̀ ṣé kí n má tàn yín kò sérò sinimá tí Rachael Oniga ò lè ṣe yálà ní tolóyìnbó tàbí ti Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wọn a máa kó ipa ìyá ipa ìyàwó nínú sinimá àwọn ò kì í kó ipa oníwòrìwò kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ máa béèrè kẹ́ẹ̀dẹ̀ ṣèwádìí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sinimá ni olóògbé Rachael Oniga ti kópa láwọn bíi sinimá Ṣàngó lọ́dún 1997 Agbo Ọ̀dájú eléyìí tí olóògbé Yomi Ogunmọ́lá darí lọ́dún 1995 Odùduwà Ẹ̀jẹ̀ Adégbénró Bòrépọ̀ Ẹja Àrọ̀ Owó Blow ní 1997 Jogbo bí Oró The Seed Chief Daddy Progressive Tailor Club IPMI mo tẹ̀síwájú 30 Days in Atlanta lọ́dún 2014 My Village People lọ́dún 2021 In Naija Xmas lọ́dún 2021 Ọmọ Ghetto lọ́dún 2013 Àkàkàtàn níṣẹ́ tí màmá Rachael Oniga ti kópa IPMI tí mo bá ní wọ́n lé ní 70 sinimá tí Rachael Oniga ti kópa mi ò rò pé mo parọ́ rárá tẹ́yìn náà bá wò ó látọdún 1993 sí ọdún 2021 ilẹ̀ ti ta sí i òjò tí ń pagún wọn bọ̀ nídìí iṣẹ́ tíátà ọjọ́ pẹ́ o. ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ni màmá Rachael Oniga ti gbà nídìí iṣẹ́ tíátà ṣùgbọ́n èyí tí mo rántí dáadáa ni City People Movie Lifetime Achievement Award àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá jẹ́ kí n dárúkọ àwọn òṣèré tí màmá Rachael Oniga bá ṣiṣẹ́ nígbà ayé wọn. mo bẹ̀rẹ̀ láti orí olóògbé Yomi Ogunmọ́lá Tádé Ògìdán Pàkásùmù Jídé Kòsọ́kọ́ Ọ̀gá Bello Lánrè Azan Ìyá Àwẹ̀ró màmá wa Ìdòwú Phillips tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ìyá Rainbow Olúmídé Bákàrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. IPMI
mo débi tí mi ò fẹ́ràn láti máa dé o. nígbà tó di 30 ọjọ́ oṣù karùn-ún ọdún 2021 ọjọ́ náà bọ́ sí ọjọ́ ẹtì tọ́lọ́yìnbó ń pè ní Friday. lálẹ́ ọjọ́ náà ní ìròyìn burúkú kan tí ò dùn mọ́ni nínú lu síta níbi tí wọ́n ti túfọ̀ ikú màmá Rachael Oniga. irọ́ lọ́pọ̀lọpọ̀ ènìyàn pé tẹ́lòmíì sì ń gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ kó rí bẹ́ẹ̀. ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà padà dòótọ́ o nígbà tí ẹ̀gbọ́n Rachael Oniga fàtẹ̀jáde síta lọ́jọ́ kejì ọjọ́ sátidé that is 31st July 2021. Tóyìn Odùsọ̀tẹ̀ ní àwọn ti gba kámú lórí ikú òjijì tó mú Rachael Oniga lọ. ó ní àwọn gbà fọlọ́run ó ló dùn àwọn púpọ̀ ṣùgbọ́n àwọn ti gbà á gẹ́gẹ́ bí àmúwọ́ ọlọ́run. ó tẹ̀síwájú ó ní kì í ṣe àìsàn tó lóyìnbó ń pè ní COVID-19 ló pa ìràwọ̀ òṣèré náà báwọn kan ti ń gbé kiri lọ́dún náà lọ́hùn-ún. ó ní àìsàn ọkàn ń bá òṣèré náà fínra fúngbà díẹ̀ kan tó jọlọ́run nípè. ó ní òṣèré náà kú sílé ìwòsàn kan nílùú Èkó lọ́jọ́ ẹtì 30 ọjọ́ oṣù keje ọdún 2021 ní aago 10 alẹ́ gẹ́rẹ́gẹ́. màmá Rachael Oniga ṣe bẹ́ẹ̀ ó lọ. IPM èdè mi sì ní àṣà mi ní lóòótọ́ pé àwáyé ikú kan ò sí ọ̀run nìkan láàrin má bọ̀. nínú àánú ọlọ́run ọba mi tó pọ̀ màmá Rachael Oniga fi ọmọ 3 sáyé lọ pẹ̀lú àwọn ọmọ àtàwọn mọ̀lẹ́bí tó kù. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín pé lóòótọ́ ni màmá Rachael Oniga àti ọkọ wọn jọ túká o ṣùgbọ́n ọkọ wọn ṣáájú wọn kú. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ni màmá Rachael Oniga náà tẹrí gbaṣọ o. ayé la báyé ayé la fàyè sílẹ̀ sí ìgbanilé ayé o àsìkò sì ní gbogbo nǹkan gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. ẹ jẹ́ ká mọ̀ pé àfọwọ́bà fílẹ̀ lọ̀rọ̀ ilé ayé o. ìbànújẹ́ gbọ́ ọkàn àwọn ènìyàn látàrí ikú màmá Rachael Oniga. ẹ wo ìbáṣepọ̀ àìkú láyé ni ará àgbàǹdà ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ìgbésí ayé rere tí màmá Rachael Oniga gbé nígbà tán wà láyé. Rachael Oniga was among the disciplined women in the entertainment industry. No scandal was recorded against her in the entertainment world. Truly, she represents a worthy mother and a true legend. nígbà kan rí episode 14 lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì IPTV YouTube channel. kí lẹ́yìn náà mọ̀ tẹ́ ẹ lè sọ fún wa nípa màmá Rachael Oniga. ẹ má gbàgbé láti drop kọ́mẹ́ǹtì yín sí comment section wa. ṣó tún ní òṣèré tó wù yín lọ́kàn tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ má gbàgbé ẹ lè drop kọ́mẹ́ǹtì yín tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà wa. ẹ má gbàgbé WhatsApp nìkan ni o 0706 229 5344 nọ́mbà náà lẹ̀ ń wò lójú ìwòran yín. ẹ má gbàgbé láti láìkì fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa IPTV YouTube channel promoting our cultural heritage. ẹ ṣètú jẹ́ ká pàdé fákọ̀tún ètò nígbà kan rí lọ́sẹ̀ tó ń bọ̀ níbi tí màá ti mú àlejò míì wá sójú ìwòran yín.